Ẹ tún káalẹ́ o ẹ̀yin ọmọ ìyá mi lẹ́ẹ̀kan sí ní alẹ́ òní. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ wò ó, mo ń dúpẹ́ lọ́wọ́ yín gidigidi lórí àdúrótì yín. Ayé ò jẹ́ ń sinmi. Ó mọ̀ sàn ju ẹni tí ayé gbàgbé ẹ lọ. Ó tilẹ̀ jẹ́ wípé à ń rí àwọn amọ̀kùnmẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan tí wọ́n máa sọ̀rọ̀ òdì, tí wọ́n ti gbàgbé wípé báwọn ṣe entitled fún opinion àwọn, bẹ́ẹ̀ lèmi náà entitled fún opinion mi. Ó jẹ́ pé ní táwọn bá sọ yẹn nìkan ni wọ́n believe pé wọ́n gbọ́dọ̀ force on people. Orí wa pé jura wọn lọ. Ṣùgbọ́n ẹ̀yin onílàákàyè èèyàn tẹ́ wà nílẹ̀ Yorùbá, àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ jẹ́ ọmọ Yorùbá àti ní Nàìjíríà àti lókè òkun nílùú òyìnbó. Mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ yín o. Inú mi máa ń dùn tí n bá rí èèyàn bó ṣe yẹ kí n rí, tí n bá gbọ́ èèyàn bó ṣe yẹ kí n gbọ́. Ó máa ń sábà jẹ́ ìbànújẹ́ ńgbà míì fúnyàn tí ẹ̀ bá wò pé ibì kan ọgbọ́n ló máa bá ń bọ̀ tó wá bá a gọ̀. Ó máa ń jẹ́ ìbànújẹ́ gan. Ẹ̀yin èèyàn, ẹ dákun, àwọn kan rí bí ẹni pé mo bú bàbá wa Asiwaju Bọ́lá Ahmed Tinubu. Gbogbo ẹni tó bá ń rí bẹ́ẹ̀, ìrònú kúkúrú ni mo rí sí. Ènìyàn elérò kúkúrú ni wọ́n. Mo pẹ̀lú àwọn tó ń pariwo Asiwaju ni la fẹ́ lò, Asiwaju la fẹ́ lò, tí mò ń try láti yí àwọn èèyàn lọ́kàn padà. Ṣùgbọ́n yíyí lọ́kàn padà tèmi kì í ṣe dandan máa bọ̀ wá dìbò fún Asiwaju Bọ́lá Ahmed Tinubu. Mo tún sọ fún yín nígbà náà lọ́hùn wípé téèyàn bá lè rí mi convince láti dìbò fún ẹlòmíì lẹ́yìn Asiwaju Bọ́lá Ahmed Tinubu, ká kọ́kọ́ tún gbàgbé pé nítorí pé ó jẹ́ Yorùbá. Torí nǹkan ẹyọ kan tí mo gbé dání tí gbogbo wọn máa ń pariwo lé lórí nìyẹn pé mo wà sentimental, mo wà tribalistic. Mo wá tún ní òkè, ẹ jẹ́ ká tún yọwọ́ pé Asiwaju Bọ́lá Ahmed Tinubu jẹ́ Yorùbá ńgbà yẹn. Mo ní ẹ jẹ́ ká wo mímọ̀ ṣe bọ̀ kálukú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n wà ní upfront yẹn. Ta lè rí fi rẹ́kọ̀dù ẹ̀ wé ìdá kan nínú ìdá mẹ́rin tí Asiwaju Bọ́lá Ahmed Tinubu? Kò sí. Oríṣiríṣi làwọn èèyàn ti sọ. Ẹlòmíín ní àwọn ti mọ̀ pé ìgbà tí Asiwaju sọ pé òun ò létò kankan, àwọn dẹ̀ sọ fún ó sọ pé òun ò létò. Òkè, ìgbà tó sọ pé òun ò létò, ṣé bí àwọn méjì yòókù láwọn létò, kí ló dé tẹ́ ẹ̀ dìbò fún wọn? Ta ló mú ọwọ́ yín tó fi fọ́ọ̀sì yín síbi tẹ́ ẹ̀ ń dìbò sí? Inú ẹlòmíì ò lè là láéláé bó ṣe bí wọ́n ṣe sọ di bíbu yẹn, bẹ́ẹ̀ náà ló máa wà láéláé. Èmi ò ní búyàn níbí mọ́. Mi ò ní búyàn. Wọ́n wáyé ìgbà kan ni màá ti fò jáde, lágbájá sọ báyìí, tàbí sọ báyìí. Ṣùgbọ́n àwọn èèyàn kọ̀ọ̀kan náà wà tí wọ́n sọ̀rọ̀ tí mi ò ní ṣaláì fèsì lórí ọ̀rọ̀ wọn. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó sọ̀rọ̀ inú wọn dùn ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó sọ̀rọ̀ inú wọn dùn. Àwọn kan dẹ̀ tó ń sọ̀rọ̀ tí wọ́n tún pawọ́lé àwọn yẹn sọ fún mi pé bàbá Sokoti, ẹ jẹ́ ká fún Asiwaju Bọ́lá Ahmed Tinubu ní chance díẹ̀ náà. Àwọn yẹn náà rí níbi tí mo ti rí wípé kì í ṣe Asiwaju Bọ́lá Ahmed Tinubu gangan ló mú ayé nira. Ìdí tí mo fi wà of the opinion pé kí wọ́n mọ̀ fún àwọn the poorest of the poor ní 8,000 each nìyẹn. Torí pé mo mọ̀ wípé àwọn jẹkúdújàrá kan ti dẹnu ńlẹ̀ tó jẹ́ pé àwọn náà ni wọ́n tún kó wọ́n. Kò sí bá a ṣe lè dá wọn mọ̀, kò sí bá a ṣe lè dá the poorest of the poor mọ̀. Àwọn kan náà ni wọ́n tún kówó yẹn jẹ. Òun ni mo fi sọ pé bàbá, tí ó bá jẹ́ wípé ìdẹ̀kùn lẹ bá fẹ́ ṣe, èmi náà support ọkùnrin tó suggest pé kí wọ́n ra buses ńlá oní 60 passengers yẹn, tí wọ́n dẹ̀ sọ pé 220 something ló máa kan state kọ̀ọ̀kan tí wọ́n bá lo gbogbo owó yẹn láti rà, including Abuja.
ṣé mọ̀ pé bí kálukú bá ṣe rí ọ̀rọ̀ náà ni ó ṣe sọ jáde, tọ́rọ̀ bá dẹ̀ kọjú sẹ́nìkan yẹn ni ó kọ sẹ́lòmíì, ní tó bá kọ sí kálukú náà ni kálukú ó rí, òun náà ni ó dẹ̀ sọ̀rọ̀ ń pa ẹ̀. Kò túmọ̀ sí wípé nǹkan tí ẹni yẹn sọ tèmi support yẹn kò túmọ̀ sí pé ń ló right. Gbogbo wa jọ ń suggest ni, a jọ ń bring idea. Ṣùgbọ́n mo dúpẹ́ pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó ti tún fún àwọn èèyàn kan láṣẹ láti gbé ọ̀rọ̀ yẹn wò. Ó túmọ̀ sí pé wọn à fẹ́ ṣe níṣe tinú mi ni màá ṣe. Wọ́n gbà pé ọmọ Nàìjíríà ló dìbò fáwọn. Wọ́n dẹ̀ gbà pé tí wọ́n bá ń fẹ́ náà làwọn gbọ́dọ̀ bá wọn fẹ́. Tẹ́ bá wò dáadáa, ibo ni mo gbà bú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu? Mi ò lè bú wọn. Mi ò lè bú wọn. Ṣùgbọ́n mo wà nínú àwọn èèyàn tó jẹ́ pé tó bá rí nǹkan tí ń bá rí nǹkan tí kò dáa tàbí tó kù díẹ̀ káàtó, mo gbọ́dọ̀ sọ jáde fún wọn. Èmi ò sí nínú àwọn èèyàn tí wọ́n tó jẹ́ pé wọ́n ò rí pé one-sided ni wọ́n. Mi ò sọ pé ẹ rí i pé mò ń sọ pé bóyá nítorí level of education mi kò yé mi tó. Ṣé àwọn tí wọ́n fi owó lé owó epo yẹn, mo ní ṣé àwọn àti president ni wọ́n jọ jókòó tí wọ́n jọ agree àbí bẹ́ẹ̀ kọ́? Àbí àwọn yẹn wọ́n ní autonomy nígbà tí a ti yọ subsidy kúrò lórí owó epo? Ṣé bí aláràtúntàtún ni àwọn yẹn jẹ́? Ṣé àwọn yẹn náà wọ́n lè dá decision yẹn tí kì í pé níta bára náà láṣà ta, àwa náà sá ní nǹkan kan tá a máa fi lérí nǹkan tá a bá tà pé lọ́bọ̀yà ló jẹ́ kí epo wọn? Mo béèrè bẹ́ẹ̀. Àwọn olóríire èèyàn tí wọn ò ní sorí burúkú, wọ́n jẹ́ kó yé mi wípé bí mo ṣe sọ yẹn gangan lórí, pé àwọn yẹn ní autonomy nígbà tó jẹ́ pé a ti free wọn pé ẹ máa lọ ra epo, a nídìí àti fowó kún mọ́. Iye tẹ́ ẹ bá ra epo, ẹ fi èrè ìwọ̀nba díẹ̀ ẹ fi sórí ẹ̀. So nígbà wọn bá ta ti sọ yẹn, àwọn tó bá ń lọ ra epo náà ni wọ́n máa determine iye táwọn fẹ́ tà, tó túmọ̀ sí wípé kì í ṣe pé àwọn àti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lẹ́jọ́ jókòó pé yes a gbọ́dọ̀ fowó kún epo. Ṣé mọ̀ pé ẹni tó bá béèrè ọ̀rọ̀ ló fẹ́ di ẹ̀ gbọ́? Ṣé mọ̀ pé ọ̀rọ̀ tí mo béèrè àwọn ayé ti fún mi ní wọ́n ti ṣàlàyé ẹ̀ fún mi bẹ́yẹn. Èyí tí mo tún wá béèrè lórí pé bàbá ẹni ẹsíbọ́dà ìtanilólobó nìyẹn. Ṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń down negatively yẹn, ṣé àwọn ọmọ Ìgbò kọ̀ọ̀kan tí wọ́n bí sáàrin wa tàbá ọmọ Fúlàní tí wọ́n bí sáàrin wa nìyẹn ni? Àwọn ẹsẹ̀ kan eruku ẹsẹ̀ kan ọ̀dà tí ìyá jẹ́ Ìgbò tí bàbá jẹ́ Yorùbá, ọ̀ tí bàbá jẹ́ Yorùbá tí ìyá jẹ́ Ìgbò, ṣé irú wọn ni sáwọn náà, ṣé àwọn ni wọn ò lè dá orí yẹn rò tó bẹ́ẹ̀ ni? Ní tí mo béèrè lọ́wọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, mo fẹ́ bígbà tí èèyàn fẹ́ kéèyàn ó ṣe nǹkan ni mo sọ, mo ní bàbá ẹ̀yin lẹ ṣínà fún ọjà láti wọlé kára ó lè bá a dẹ mẹ̀kúnnù. Ṣé kìí ṣe responsibility wọn ni láti make sure pé ọ̀nà táwọn ṣí yẹn àwọn enforce pé kí àwọn èèyàn má fi owó lé ọjà nílèkulè? Ṣé responsibility tèmi nìyẹn? Àbí responsibility governor tó jẹ́ pé state wọn ni wọ́n ń govern? Ẹlòmíì òun fi làákàyè gbọ́rọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin majority tẹ́ fi làákàyè gbọ́. Làákàyè yín ò ní jọba láyé, ẹ ní parun, ẹ ní parẹ́. Pẹ̀lú ògo Ọlọ́run, gbogbo ìgbà tí ìjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bá bẹ̀rẹ̀ sí ní èso rere, wọn ò ní wá yín tì. Ṣùgbọ́n ìwọ tó ti take a decision pé yes, tí bá sọ fún ọ, ìbá ní kẹ́ mọ́ kú omi kan, kẹ́ mọ́ wá síbi kan, ibi tí mo ti kú yẹn ló ń dùn ọ́. Ṣé bó o ní bàbá nígbà tèmi kú omi, kí ló tí bàbá rẹ̀ ò wá dípò ibi tèmi ti kú yẹn? Tó bá sì pé bẹ́ẹ̀ bí mo ṣe ní láárí ni bàbá ẹ̀ ní láárí, wá ìtọ́jẹ́ pé mi ló ń bú. Mo kó Yorùbá nation torí ẹ̀ ló fi ń bú mi. Ṣé bó o ní bàbá bí bàbá ẹ̀ bá dẹ̀ ti kú, o ò lábúrò bàbá kan tó ní láárí bíi tèmi yìí ni, táwọn èèyàn ó gbójú kúrò lára rẹ̀, tí wọ́n gbójú kúrò lára tèmi, tí wọ́n gbójú sára rẹ̀. Ibi tí ọba ti sílẹ̀ náà ti ń jiyàn ẹ̀kẹ́ náà. Bó bá tiẹ̀ tún wá lábúrò bàbá ó lẹ́gbọ́n náà tó lè mú wá. Kí ló ń dùn yín lórí tèmi títí dìsìn? Kí ló ń dùn àwọn aláìníròónú,
àwọn afọ́fúngbẹ̀mù yìí àwọn tí fún wọn dúdú yìí tọpọlọ wọn dúdú yìí kí ló ń dùn wọn lórí tèmi látijọ́ yìí ṣé kò tí ì tó jáwọ́ ń bẹ̀ ṣé wọn ò tí ì tó jáwọ́ ń bẹ̀ ni ẹ wà ń bi tó wù yín mo wà ń bi tó wù mí ṣé ráìtì yín ni láti pọn ní dandan fún mi pé ibi báyìí ni mo gbọ́dọ̀ wà ó túmọ̀ sí pé orí irú ẹ̀yin tẹ́ bá ní èrò yẹn lónìí ó túmọ̀ sí pé orí yín ti burú èmi ò fọ́ọ̀sì yín pé dandan ẹ tẹ̀lé mi ìgbà tí mò ń polongo Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mò ń sọ àwọn nǹkan tí mo rí ni ẹni tó bá wà convince ni ó tẹ̀lé mi ìkúkú bẹ́ẹ̀ nìkan kan débi tó ti dìbò débi a máa ní èmi mo fọ́ọ̀sì èèyàn kí ló wá ń dùn ẹ̀yin ṣé n tó ń dùn yín yẹn látijọ́ yìí náà kò tí ì tó kú òǹbẹ̀ ni àbí mi ni mo gba Yorùbá Nation lọ́wọ́ yín tí mi ò jọ wáyé ni ṣé torí pé mi kúrò lọ́dọ̀ yín ni ò jẹ́ kí Yorùbá Nation wáyé ni tọ́bọ̀ wá jẹ́ pé torí pé mo kúrò lọ́dọ̀ yín náà ni òfin tí ì wáyé ó yẹ kí ẹ mọ kírẹ́dìtì mi nìyẹn kí ẹ mọ̀ pé mo ní wéètì ìwọ ò ní wéètì ò jẹ́ nǹkan kan lẹ́yìn kó o sọ̀rọ̀ kó ẹnìkan ọ̀rẹ́ rẹ̀ kan fún ọ ní 200 tó fi ra dátà kó o dẹ̀ bọ́ sórí íńtánẹ́ẹ̀tì kó o dẹ̀ sọ̀rọ̀ kó sì nǹkan kan tó o ní o ní bàbá kan tó o lè fi rọ́pò mi gbà mú kúrò ní Yorùbá Nation pé ibi tí Sokoti ti kó yẹn dádì mi ìyẹn wá rọ́pò rẹ̀ ò ní ẹ̀gbọ́n ò lábúrò bàbá tó o lè fi torí pé kò sí ẹni tó lè sọ̀rọ̀ nínú gbogbo wọn táyé máa tẹ́tí sí ni ló ṣe ń dùn ọ́ dì sí ibi tó wá dùn ọ́ dé yìí mọ́ parẹ́ máyé lára torí tó bá jẹ́ pé orí ẹ̀dùn yẹn náà ló dúró sí ọ̀fẹ́ parẹ́ máyé lára nìyẹn àwa ti sún síwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń bú mi Yorùbá Nation nígbà yẹn náà wọ́n tún ti ń yìn mí sìn tó dán rí wípé kì í ṣe pé mo dìtẹ̀ mọ́ Yorùbá Nation àgbà tó bá wá fẹ́ kú lórí tèmi ìyá onídìrí kí lẹ fẹ́ ṣe nípa rẹ̀ tó máa mọ̀ fọgbà yẹn ká tó fọ́ gbogbo ẹ̀ kí ló lórí burúkú ẹ̀ sọ ń pa ẹ̀ ẹyọ ẹnìkan kọ́ mọ̀ bá wí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ kọ́rọ̀ yẹn ni ẹnìkan ti ẹ̀bí mi pé bàbá Sokoti àgbàlagbà ní ṣe bẹ́ẹ̀ mọ̀ pé Òbí ló wọlé kí wọ́n tó gbéjọba fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ gbọ́ ìrònú ọmọ èèyàn ẹ gbọ́ ìrònú ọlọ́pọlọ dúdú ẹ gbọ́ ìrònú ọlọ́pọlọ dúdú àwọn ẹlòmíì ó sọ̀rọ̀ wọ́n á sọ ní sọ pé káwọn èèyàn fi lè mọ bí wọ́n ṣe tó àti bí wọ́n ṣe mọ ọpọlọ orí ẹni tó sọ̀rọ̀ yẹn kò yàtọ̀ sí síìtì dúdú mo fi jókòó ètò dúdú yìí kò yàtọ̀ sí kò sí funfun kankan nínú ọpọlọ ẹ̀ kéèsì wà nílé ẹjọ́ tó bá tiẹ̀ mọ̀ pé o ní evidence kan tó o gbé lọ́wọ́ ibi ilé ẹjọ́ ló ti lọ proof ẹ̀ kí n tèmi ẹ dákun tí wọ́n bá nígbàgbọ́ ń pa pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọlé ṣé bí wàá ṣe ẹbí ẹ ti gbẹ́jọ́ lọ kóòtù kí ló tẹ̀lé dúró dẹ bẹ́ẹ̀ ṣe pariwo gbangba yẹn náà ni a pè yín internet organization ẹni rọ ẹ tó sì bẹ̀rẹ̀ lẹ́nujọ́ mẹ́ta ẹlẹgbẹ́ kìíní kan jáde tẹni Aṣíwájú bẹ̀rẹ̀ sí ní tẹni Aṣíwájú ń sọ̀rọ̀ pẹ̀lú Chief Justice of Nigeria gbogbo bẹ́ẹ̀ sáà ṣe fẹ́ bà nǹkan jẹ́ sáà lẹ́yìn máa ń lé ilé yín sì ń bàjẹ́ tí wàá rí ìnáwó ti ilé yín yẹn mọ́ gbogbo ẹni tó bá ti gbọ́wọ́ lé ẹ̀rọ rí báyìí ó náà nílé lọ tó bá jẹ́ ti wà lẹ́yìn rò ẹ̀yin ò ní kú lójú kan náà àbẹ́ẹ̀ rí pé ṣé ẹ rí pé ojú èmi ń fresh sí àwọn olóríire kan sì ń ṣàánú mi tán fún mi lówó èmi náà sì ń ṣiṣẹ́ ọwọ́ mi iṣẹ́ ọwọ́ mi ò tí ì dúró lórí eléyìí tí mo ń ṣe yìí náà YouTube sì ń fún mi ń tọrọ kọ́bọ̀ bí ò tiẹ̀ tí ìyówó tó pọ̀ YouTube sì ń fún mi ń tọrọ kọ́bọ̀ ẹni tí YouTube bá fún yàn ní 300 500 láàrin oṣù kan ẹ mọ iye tí ẹ fi ṣe 500 ẹ mọ iye tí ẹ fi ṣe 500 800 and something nísìn ẹ máa fi ṣe ẹ wo iye tí 500 máa jẹ ní kí lẹ fẹ́ para yín fún lórí tèmi kí lẹ fẹ́ para yín fún òkè àbí nítorí pé mo ti ní kí wọ́n mọ̀ fún pé èmi náà mo korojú sí kí wá pín owó 80,000 lọ́wọ́ àwọn poorest of the poor àwọn poorest of the poor gangan kọ́ ni mò ń bú àwọn kọ́ ni mò ń bájà tíjọba bá lè identify àwọn poorest of the poor
tán bá lè fún 500,000 mi ò bínú sí ìdùnnú mi ni kán lè fún wọn ẹnìkọ̀ọ̀kan wọn the poorest of the poor kán lè fún wọn ní 500,000 wàláì mo fi Ọlọ́run Elédùmarè búra inú mi ò bàjẹ́ sí ṣùgbọ́n àwọn tẹ́ ẹ fẹ́ fún yẹn 15% tí wọn ò lè rí 80,000 yẹn gbà àwọn tí ó gbà náà tó ti wà nù ìjọba yìí àwọn tí wọ́n ń pretend pé àwọn fẹ́ wá tó ìjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣe tó dẹ̀ jẹ́ pé wọ́n ń bàjẹ́ ni gbogbo owó tó bá jẹ́ pé orí bíbàjẹ́ lọ wà kó máa bàjẹ́ tí ẹ náà ò lè dáa torí àti ìkú Nàìjíríà àti ìdádúró gẹ́gẹ́ bí ọmọ Yorùbá nation so tí orí èèyàn ò bá yí yóò mọ̀ pé tí ọ̀pọ̀lọpọ̀ wọ̀ bá sowọ́pọ̀ mọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ń gbà yẹn yóò mọ̀ pé ọmọ Fúlàní ni ó wà lórí oyè tọmọ Fúlàní bá wà lórí oyè sẹ́nu ẹ gbàgbó tó ń sọ yìí wọn ò ti ní fìbọn fọ́ orí ìyá láyé ẹ̀ dànù bóyá bàbá ẹ̀ àti ìyá ẹ̀ ọba ti bá ogun kidnapper lọ ó mọ̀ so mo rọ àwọn èèyàn àwọn Yorùbá sọ pé lọ́ra gbọ́rọ̀ yára gbọ́rọ̀ lọ́ra láti fèsì ó gbọ́dọ̀ yára gbọ́rọ̀ lórí ẹni tó ń sọ lọ lè má nù mẹnu dúró wàá máa gbọ́ kò tígbà tó bá fẹ́ sọ̀rọ̀ wàá digest gbogbo nǹkan tẹ́ni ẹ̀ sọ tí wọn náà bá jó lórí pípé tó bá jẹ́ amọ̀kùn mẹ́kọ̀ọ́ tó jẹ́ nítorí rẹ̀ ò pé mo wá rí àwọn ènìyàn lásán mi o àwọn ènìyàn kan bá mi sọ̀rọ̀ bàbá ẹ jọ̀ọ́ lóòótọ́ làwọn nǹkan tí ẹ ṣàkíyèsí yẹn ṣùgbọ́n ẹ jẹ́ fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní time díẹ̀ jọ̀wọ́ náà débẹ̀ náà ìjọba oṣù mẹ́ta kí la fẹ́ nǹkan tí wọ́n ti fi àìmọye ọdún bàjẹ́ ẹ yá wò tabari up chair 3 story àmọ́ iye ọjọ́ tí wọ́n fi kọ́ tán bá gbé katakata débẹ̀ within 2 hours wọ́n ti dáwó nǹkan dùn bàjẹ́ ó ṣòro tó ṣe bí wọ́n bá wá tún irú ilé yẹn kọ́ ẹ wo iye ọjọ́ tí wọ́n kọ́kọ́ fi gbọ́n iye ẹ̀pẹ́ yìí tí wọ́n wò yẹn kúrò ń bẹ̀ kí wọ́n tó lè la foundation mi kí wọ́n tó wá mọ nǹkan lé lórí kí wọ́n tó gba linted kí wọ́n tó kàn kí wọ́n tó fìrí sí wọ́n tó ṣe gbogbo nǹkan tó wọ́n tó ń faná. bọ́rọ̀ ìṣàkóso ìjọba ṣe rí nìyẹn àwọn kan ti bàjẹ́ jìnnà èmi náà wà of the opinion wípé ẹ jẹ́ ká fún bàbá láàyè díẹ̀ náà ṣùgbọ́n that is not to say pé tá a bá rí nǹkan tó rọrùn ká má sọ síta àwọn òun ṣe amọ̀kùnmẹ́kọ̀ọ́ àwọn òun ṣe akúrí àwọn òun ṣe afọ́rí èyí lamọ̀kùnmẹ́kọ̀ọ́ tó jẹ́ pé ìgbà tẹ́ bá rí nǹkan tí ò dáa ẹ̀ ní lè sọ̀rọ̀ bóyá ọmọ rí ni pé tó bá sọ̀rọ̀ wọn ò bu ọ ìgbà tó sọ̀rọ̀ náà ìgbà bó bá sọ yẹn náà síbọ̀ sọ mí náà wọn ò ní bú ẹni ṣe bí ìbú ni àwọn kan wá bú lórí íńtánẹ́ẹ̀tì kí wọ́n fi rí tráfíkì lórí YouTube wọn ìbú náà wá bú wọn wá ṣe nǹkan rí kankan irú wọn lè máa rí wípé pẹ̀lú iye tí YouTube wá san fún wọn náà orí ikọ̀ náà ní já sí tí ì bá ṣe pé NEPA bá múná dé wọn ò lè rówó rí epo tí wọn ò fi ṣe live níbi tí ọ̀ràn táwí bá wọn dé wọ́n dẹ̀ ní tráfíkì rẹpẹtẹ lórí YouTube wọn ṣùgbọ́n gbogbo ohun tí wọ́n sọ negative ni negativity yẹn làwọn èèyàn ń wò tó jẹ́ pé tẹ́lómi bá tiẹ̀ ti bẹ̀rẹ̀ kò ní wò ó ṣẹ́jú méjì yóò ti kó mbẹ̀ nígbà tó jẹ́ pé nǹkan tó fẹ́ gbọ́ kò gbọ́ kò rí bí ibi tó ń ti lè kọ́gbọ́n ó rí i pé ibi tó ń bá listing tí ọpọlọ òun ó tún máa yòrò níbẹ̀ tó kò ní listing so 500 1000 èèyàn máa wò kò tí ìwò tí wọ́n wò kò tí ì débi tí wọ́n ti rọ́ọ̀nù advert tí YouTube bá fi sí gbàtà bá dẹ̀ rọ́ọ̀nù advert lóyún wọn tó máa rí tọrọ kọ́bọ̀ so ẹ̀yin èèyàn ẹ dákun torí Ọlọ́run mo bẹ̀ yín ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti bá mi sọ̀rọ̀ mo dúpẹ́ o àwọn èèyàn ti kọ́ mi wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ṣe ń ṣe àkóso orílẹ̀-èdè èmi sọ fún yín pọpọlọ mi ò gbé mi ò mọ̀ ni mi ò dẹ̀ ní ìdí àti parọ́ fún yín so
àwọn èèyàn tó dẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti advice mi gan mostly ibi tí wọ́n ń bá ajá náà ni pé ọ̀rọ̀ tẹ́ sọ lóòótọ́ ni ṣùgbọ́n ẹ jẹ́ ká fún Aṣíwájú náà ní time díẹ̀. ṣe rí bí àwọn èèyàn ṣe wá sọ pé ká fún Aṣíwájú ní time díẹ̀ yẹn mo agree pẹ̀lú wọn in totality pẹ̀lú ògo Ọlọ́run. Mo wá fẹ́ kẹ́ mọ̀ pé ẹni tí ayé òjì ó sinmi ọ̀sán jẹ́ ni ayé gbàgbé ẹ̀ lọ. So ètò ń dùn mọ́ mi nínú ni wípé gbogbo majority tó sọ̀rọ̀ náà ni wọ́n ń sọ fún mi pé ká fún wọn ní time pé àwọn jẹgúdújẹrá yẹn wọ́n ti wà nínú ìjọba, wọ́n ti hit ìjọba deep, kò sí bọ́n tí ì ti lè yà wọ́n nínú àwọn ìlànà tí ìṣàkóso Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ń sìn láti máa rí tí ó máa yọ èpò kúrò lára àlìkámà. Èpò ti wà lára àlìkámà already. Ìyẹn ni mi ò fi support pé ká fún àwọn poorest of the poor ká fún wọn ní 80,000 tọrẹnu tí wọ́n ní ò lọ. Mo wá fi àsìkò yìí mo fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà tẹ́ bá mi sọ̀rọ̀. Ọlọ́run ò ní ba ayọ̀ yín jẹ́, ojú ò ní tì yín, ẹ ní fojú sunkún ọmọ pẹ̀lú ògo Ọlọ́run, ẹ ní fojú sunkún ọmọ. ṣe rí ibi tí ọ̀rọ̀ délé nìyí, àwọn eléèbú kí n tiẹ̀ tó sọ̀rọ̀ eléèbú, ọkùnrin kan bá mi sọ ọ̀rọ̀ tó advice mi, inú mi máa dùn, inú mi dùn. Ó bá wa sọ̀rọ̀, èmi kọ́ ló bá sọ̀rọ̀, ó bá general sọ̀rọ̀, ó bá gbogbo ayé sọ̀rọ̀ lórí wípé marketer lòun, independent marketer lòun. Ọ̀rọ̀ epo yìí involve òun. Ó dẹ̀ sọ, ó mú ká mọ̀ wípé àwọn kàbá yẹn náà ni wọ́n sì tún ẹ mọ̀ ò lè jẹ́ kí n ṣe kí ni, ẹ jẹ́ kí n play voice ẹ̀ kẹ́ ẹ gbọ́, kẹ́yìn náà ò lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀, ẹ gbọ́. Ladies and gentlemen, good people of Nigeria, this increasement of petroleum PMS is unacceptable, and we must block the attitude of Mele Kyari, the GMD of NNPC. He wants to use this to discredit the good work of President Asiwaju Bola Ahmed Tinubu and the Vice President Kashim Shettima. We will not allow this thing to go down the drain. The landing cost of petroleum, I am one of the independent marketer. I can bring the products from abroad. That is Nigeria. That is Nigeria's specification from 91 to 93 PMS at landing cost of 205. Let's say at filling station we are going to be selling after custom and MPA duties paid. We don't need to pay more than 250 naira per liter at the filling station. Please read this thing and forward the message. Let my message go down to President. We must reboot the story of Mr. Mele Kyari, and he must go. He must go and prosecuted. He must be removed and prosecuted. We are not agree. The 617 naira is unacceptable on the rate of this PMS. So this is rubbish. Thank you. God bless Nigeria. ṣé ẹ ti rí báyìí, ẹ ti rí nǹkan tí ọmọkùnrin yẹn sọ. Ó sọ wípé pẹ̀lú gbogbo táwọn bá yọ cost of production àti owó transportation àti owó tí wọ́n san fún custom àti gbátàwọ̀, ó ní ìṣirò 220 ni ó ń bọ́ sí láfítà táwọn bá yọ owó cost of production, táwọn yọ owó custom, táwọn yọ owó means of transportation táwọn yọ. So pé 220 ni epo ń bá dé Nàìjíríà tó jẹ́ pé àwọn ti san gbogbo owó táwọn náà tán. Pé so táwọn bá sì ń ta epo ní 250 naira per litre, bó sì pay àwọn. Ṣé mọ̀ pé ó túmọ̀ sí wípé àwọn ajẹgúdújẹrá yẹn náà wọ́n sì ń bẹ́ńbẹ́. Ṣé wá rí pé tá a bá sọ wípé kí wọ́n mọ̀ tí jẹ́ ká fún àwọn
àwọn the poorest of the poor ní 20,000 àwọn ní 80,000 ṣe mọ̀ pé àjà yorùbá báyìí àwọn yẹn àwọn kọ̀rọ̀lọ́sí yẹn sì wà ń bẹ̀ wọ́n sì wà lára àjọba ọlọ́run ni ó bá wa yọ wọ́n ẹlẹ́dàá gbogbo wa yìí ni ó yọ wọ́n bí ẹni yọ jìgá ẹlẹ́dàá wa ó tún jẹ́ kí wọ́n ṣe ẹ̀wọ̀n kódà ẹni tó bá fi owó ọ̀hún owó èrú owó tó kó jọ láti fara ní àwa aráàlú ẹni tó bá fi tọ́ ọmọ pẹ̀lú ògo ọlọ́run ó yọ kúrò nínú ntọ́mọ yẹn kọ́ lórí owó yẹn ọlọ́run ó yọ kúrò àlùbáríkà wọn fẹ́ rà fún ẹgbà àlùbáríkà àtàwọn kan ẹ fẹ́ fi tọ́ ọmọ tìyẹn ẹ̀mọ̀ pọ́nmọ yín ò lè rí àlùbáríkà yẹn lò kò possible ṣe rí mo bẹ̀ ẹ̀yin èèyàn ẹ má fara wé àwọn olórí burúkú kan tó jẹ́ pé èébú ni wọ́n sáà máa bú sáà èébú náà sáà ń bú mi títí dì sí sáà mo wá wò pé tí ìbá ṣe pórí wọn burú bí mi bá kó Yorùbá ní sọtẹ́ǹtì torí ẹ̀ bú mi torí àyè bíi mẹ́rin àbí márùn lẹ sọ pé ọlọ́mú ọ ṣe bá sọ fún ẹ ṣe bá ẹ gbọ́ ṣe bá yìí ní Tinubu lẹ tẹ̀lé ẹ dákun kí ni ń pọ̀ ọ́ ń gbé kí ló ń pọ̀ ọ́ lẹ́kún kí ló ti kàn ẹ́ nínú ọ̀rọ̀ tèmi sọ yìí àwọn ara wa tá a tẹ̀lé Aṣíwájú Ahmed Bọ́lá Ahmed Tinubu náà là ń bára wa sọ̀rọ̀ só ti dọ́dọ̀ tiẹ̀ ni tó fi ń bú èmi tó bá jẹ́ pé wọ́n níláárí tó bá jẹ́ pé o ní bàbá tó níláárí ni ìwé ṣe é lọ fi bàbá tiẹ̀ tàbí grandfather ẹ tàbí àbúrò bàbá rẹ ìwé ṣe é lọ fi wọ́n dípò òbí tèmi ti kó lọ́dọ̀ yín yẹn tó bá jẹ́ pé àwọn grandfather ẹ tàbí bàbá ẹ tàbí àbúrò bàbá ẹ wọ́n ní nǹkan kan tí wọ́n lè ọ̀vá orílẹ̀-èdè Yorùbá ìwé ṣe má wọn lọ ọbẹ̀ ìgbà tèmi ti kú yẹn ìwé ṣe mú wọn lọ ọbẹ̀ ẹ dákun kí lẹ wàá ṣe fún onítìrí onítìrí tó fọ́ gbogbo ẹ̀ mọ́lẹ̀ tó bá lé ayé jẹ́ ẹ dákun kí lẹ rí ṣe fún o tó fi jẹ́ pé òrìbù tí wá sì tún wà lẹ́nu yín títí dì sín ìbú wá sì wà lẹ́nu yín títí dì sín ó sáwù yín kẹ́ ẹ sá parẹ́ máyé lára ó wù yín torí pé téèyàn bá ti ń bú ẹni tí èébú ò tọ́ sí èèyàn ọ̀nà parun lèèyàn ń sán fúnra rẹ̀ yẹn ọ̀nà parun nìyẹn bó o ṣe ní ráìtì láti remain síbi tó wà bẹ́ẹ̀ ni mo ní ráìtì láti lọ síbi tó wá wù mí àwọn olóríire tí wọ́n wà ní Yorùbá nation torí wọ́n pé wọ́n sì ń bá mi sọ̀rọ̀ dìsìn wọ́n sì ń kí mi wọ́n sì ń dúpẹ́ lọ́wọ́ mi àwọn míì nínú wọn tó ń ṣe dáadáa fún mi dìsìn àfiwọ́ tí wọ́n ti yẹ lórí burúkú torí ẹ ti burú tó mọ nǹkan tó tiẹ̀ wá kàn mọ́ tó jẹ́ pé èmi lọ tẹ̀bà títọ́ sáà ń bú mi dọ̀la máa bú mi èmi ò ní ọmọ bú mi mọ́ tẹ́lẹ̀ ajá àdìgbòlugi ni ẹ́ títàkùté bá gbájá tí èèyàn wá rí náà nira tó ti ń ké ìwọ tó bá fẹ́ tú ajá yẹn lẹ̀ náà pàkúté ìwọ ní ọmọ gẹ́jẹ kò ní mọ̀ pé ìwọ kọ́ ló jẹ tàkúté fóun ìwọ sì fẹ́ ràn lọ́wọ́ ni ìwọ náà àókè kú ni máa ké lọ mi ò ní ọmọ pè mọ́ ẹ̀yin diaspora tẹ́ ẹ jẹ́ alálùbáríkà tẹ́ ń gbọ́ mi tínú yín tó ń dùn tẹ́ ń fún mi ní kọ́mẹ̀ntì tó tẹ́ mi lọ́rùn tọ́pọ̀lọ́ ipò yín tó ń ṣe dáadáa fún mi wọ́n ní gbókù yín wálé wọ́n ní fásọ àti bàtà yín ránṣẹ́ wálé pẹ̀lú ògo Ọlọ́run nígbà tí ìlú yìí bá dáa gbogbo alájọ wà ń bẹ̀ èmi mọ̀ pé lọ́jọ́ iwájú àwa kò lè dá dúró bí olórí orílẹ̀-èdè kan ṣùgbọ́n kí ló wá sọ fún wọn wípé kì í ṣe nínú ọdún mẹ́jọ tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó ṣe gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè yìí pé kì í ṣe ibẹ̀ ni a ti ní opportunity àti bọ́ síbi tá a fẹ́ kí ló sọrú ẹ̀ fún ẹ kò sí nǹkan kan tó sọ àfi tó bá jẹ́ wípé o mọ ẹni tọ́lọ́run fẹ́ lò mo bí yín question kan sí pé ok ká ní Aṣíwájú ò wọlé ṣé n tẹ́ ẹ fẹ́ lónìí ṣé Àtíkù ó ṣe fún yín ni àbí Òbí ni ó ṣe fún yín àbí o lè fi ẹlẹ́dàá ìyáláyà àti bàbá tó bí ọ o lè fi búra wípé tọ́bájọ́ kan nú àwọn méjèèjì ló wọlé ìlú yóò ti dẹrùn jù báyìí lọ tó lè sọ mo sọ fún yín gbà yẹn pé tó bá ní nǹkan tó fi lè convince mi èmi ò fi dandan mú anybody
mo ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nípa dáadáa tí Aṣíwájú Bọ́lá Ahmed ti ṣe sẹ́yìn ní ẹni tó bá lísìn tó jẹ́ pé ọ̀rọ̀ tèmi ló tẹ̀lé tó fi wá dìbò fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó gbọ́ nípa àti máa ṣe bọ̀ rẹ̀ ni torí mi ò sí mbẹ̀ débi pé màá ní mo kọ́wọ́ yín bọ̀ kẹ́ni kí ló wá ń dùn yín kí ló ń dùn yín kí ló ń dùn yín kò dùn èmi o ìyìn sì bá ń sọ̀rọ̀ àwa tá a jọ tẹ̀lé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni mò ń bá sọ̀rọ̀ gbogbo ẹni tó sì fi ọkàn kan tẹ̀lé pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ fi ọkàn kan tẹ̀lé tàbí ẹ̀yin tó jẹ́ wípé láfítà tó wọlé tán lẹ́yìn náà ṣẹ̀ṣẹ̀ rò pé kò sí tó burú nu ká tẹ̀lé yẹn wà pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ ní fọwọ́ jáwú ẹ̀ ní fọwọ́ járíkú ẹ̀ ní di ẹni àná pẹ̀lú ògo Ọlọ́run nígbà tí orílẹ̀-èdè bá dá wọn ní fi ṣàwátì ọmọ yín pẹ̀lú àwọn tí ó so olórí orílẹ̀-èdè kí wọ́n tó wá so lórí ilẹ̀ Yorùbá pẹ̀lú ògo Ọlọ́run torí ọdún mẹ́jọ yìí tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lò yìí òun náà ni a fi rí ojútùú sí ìgbésí ayé wa ṣùgbọ́n àfikọ́ lọ́wọ́ yọwọ́ ẹ̀yin ilé ìbú yìí ẹ̀yin kọ̀ọ̀kan tẹ̀sí kúnnú Yorùbá Nation ẹ bá wọn olórí burúkú ilé ìbú yìí sọ̀rọ̀ ẹ wo iye àwa tá a wà níbẹ̀ yẹn ní títí December ẹ wo iye èèyàn tó ti kúrò nínú Yorùbá Nation ṣé nítorí àwọn wùyí náà ní kálukọ́ sá máa lọ nítorí wùyí ni pé kẹ́ ẹ pùsì àwa débi pé àwa ò fi dojú kọ Yorùbá Nation tá a mọ̀ bú wọn àìgbọ́ bíburú lẹ́nu àbọ̀ rẹ̀ èmi ò ní bá yín bú Yorùbá Nation torí mo mọ̀ pé ẹ̀tọ́ wọn ni láti sọ pé nǹkan báyìí làwọn fẹ́ bó ṣe jẹ́ ẹ̀tọ́ tèmi láti sọ pé nǹkan báyìí ni mo fẹ́ wọn ò fọ́ọ̀sì mi láti padà wá sí Yorùbá Nation bẹ́ẹ̀ mi ò sì lè fọ́ọ̀sì wọn láti jáde wá sí láti kúrò ní Yorùbá Nation so gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ ẹ̀tọ́ yẹn pẹ̀lú ògo Ọlọ́run àbúrò ní ṣẹlẹ̀ sí yín tọmọtọmọ gbogbo ń tẹ́jẹ̀ ẹ̀ ní wàtí àsìkò Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yìí kò ní ní yín lára ṣùgbọ́n gbogbo àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n sì ń bá a tọ̀tá pẹ̀lú bó tó ṣe tó dórí ipò yìí tó jẹ́ pé inú wọn ọ̀sádùn sí kò ṣe rere pẹ̀lú ògo Ọlọ́run ìbànújẹ́ lẹ́ẹ̀fi sọdún mẹ́jẹ̀ẹ̀jọ tí ẹni ìfẹ́ ṣe lórílẹ̀‐èdè yìí torí bí kókúkókú ló ń ṣe yín ẹ ti pariwo kókúkókú ẹ pariwo yàgbé ara kò yàgbé ara ẹ pariwo ọwọ́ ẹ̀gbọ́n ẹsẹ̀ ẹ̀gbọ́n kò gbọ̀n èmi ọ̀hún tó wá kù tẹ̀ tó wá tẹ̀ bàtí báyìí ṣé bá fẹ́fẹ́ bá tiẹ̀ légi táfẹ́fẹ́ fẹ́ wogi tí ò bá ṣe wo ṣé bá fẹ́fẹ́ padà lẹ́yìn igi ni kí ló dé tó fi jẹ́ pé ẹni ayé bá dójúlé wọn ò ní padà lẹ́yìn rẹ̀ ó dìgbà tó bá wọ kòtò tàbí ẹni tó ń lé yẹn bá wọ kòtò gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ká síwájú ó kú ẹ wọnú kòtò síwájú ẹ̀ torí kò sí rísìn tẹ́ fi máa wíṣì ẹ̀ kó kú oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn àwọn dàdàngọ́ ní àwọn òpònú àwọn ọ̀dẹ̀ àwọn afọ́fúngbẹ̀mọ àwọn ọlọ́pọlọ dúdú ọpọlọ wọn dúdú bíi tí àti mójókòó lé lórí èdè oríṣiríṣi náà bẹ̀rẹ̀ sí ní sọ wọ́n ń burú wa ṣe bá àwọn sọ fún yín gbà tẹ́ fẹ́ lọ tí n bá lọ kí lọ́kàn fọ̀rọ̀ yá láyà ẹ̀ ṣé fọ̀rọ̀ yá láyà ẹ̀ ló mú wá bẹ̀ ní àbí bàbá ẹ̀ àbí bàbá ńlá bàbá ẹ̀ ẹ̀yin èèyàn má bínú àyè gbọ́ búburú láti wọn bọ̀ rẹ̀ bọ́tì nígbà míì táwọn èèyàn bá ti yàn débì kan èèyàn yíjú ẹ rí i pé mo ti ń sọ̀rọ̀ ń pa wọn tí mi ò kì í dá wọn lóhùn but it's getting out of hand tẹ́ ẹ bá ti àwa kan tá a jọ wà nínú Yorùbá Nation tẹ́ ẹ bá ti wá tètè tá a bá kọlu ògiri àyíjú by the time tí irú wa bá bẹ̀rẹ̀ sí ní fẹnu dáméjì Yorùbá Nation yẹn ẹ rí nǹkan tí ó kù mbẹ̀ ìyẹn ni mo fi sọ pé ẹ̀yin bàbá wa ọlọ́pọlọ ẹ̀yin alálùbáríkà ẹ̀yin tẹ́ ẹ̀ ní sórí burúkú tẹ́ ẹ̀ sì kù nínú Yorùbá Nation ẹ bá wọn sọ̀rọ̀ ẹ má jẹ́ kí wọ́n bá ń tẹ́ gbé lọ́wọ́ jẹ́ kásíwájú ó tó parí ọdún mẹ́jọ ó ṣeé ṣe kọ́lọ́run lédùmarè òfin táwọn wà lẹ́ra lọ́wọ́ kásíwájú ó tó parí ọdún mẹ́jọ kò sí nǹkan tó sọ pé Ọlọ́run ò lè gbé nǹkan táwọn wà lẹ́ra lọ́wọ́ ṣé ẹ ti wá fẹ́ kúdekú ni ẹ ṣe jẹ́ àti ẹ̀jọ́ tó aṣọ pọ̀ mọ́ lára náà kájọ tó aṣọ pọ̀ mọ́ Aṣíwájú Bọ́lá Ahmed lára náà ká tó wá kí gbogbo wa náà tó wá jẹ́ kó mọ̀ pé nǹkan tó lè pè wá rè àbí ṣé Aṣíwájú ọmọ tó lè pè wá lórílẹ̀-èdè òmùgọ̀ bíi tiwọ́ ló pè ní ọ̀dẹ̀ bíi tiẹ̀ ló pè ní àbọ̀dẹ̀ bíi bàbá tiẹ̀ ló pè àbọ̀dẹ̀ bíi ìyá rẹ̀ ló pè ẹ̀yin onílàkàyè kọ́ mọ̀ ń bá wí o àwọn ọmọ olórí burúkú kọ̀ọ̀kan tí wọ́n ń ṣépè tán sọ oríṣiríṣi sí mi nínú kọ́mẹ́ǹtì tàbí tán ń pè mí tán sọ wọ́n ti ẹ̀ pè mí àwọn gbọ́n tó ń pè mí ọ̀rọ̀ dáadáa náà sọ àwọn bíi mélòó kan
wọ́n ju bí 5 àbí 6 náà lọ tí wọ́n sọ ọ̀rọ̀ kọ̀rọ̀ lórí comment. But téèyàn bá ti ń rí níbi téèyàn bá ti ń rí èèyàn 5 tó búyàn, téèyàn dẹ̀ rí èèyàn bíi 250 tó yíyàn, ṣé kìí ṣe pass mark ni? Òwò tó bá ti ń wíṣì mi ní tí ò dáa àjòjì sàrá ẹ̀ ni. Ẹ̀yin èèyàn mi alálùbáríkà ní Nàìjíríà, ní diaspora, ojú ò ní tì yín, àní wá yín ti tọmọtọmọ. Ẹ ní regret gbogbo tẹ́ ń ṣe, ẹ fi ń confident gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí, ẹ ní regret ẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run, ẹ̀yin ẹ ti ṣe déédéé pẹ̀lú àná, ẹ̀ ń dọ́gba lọ́wọ́ pẹ̀lú òní, pẹ̀lú ògo Ọlọ́run, ẹ̀ tó dọ́gba pẹ̀lú ọ̀la. Ayé ò ní wá yín tì o, ayé ò ní sọ̀kò ìbànújẹ́ sọ̀rọ̀ yín. Pàápàá jùlọ gbogbo ẹ̀yin tínú yín ti yọ̀ padà tẹ́ believe pé tiwantiwa Texan tàtàn yẹn, ẹ̀ ní fọwọ́ járí kú pẹ̀lú ògo Ọlọ́run. Àsìkò tí iṣu ọmọ yín bá jiná, kò ní bá yín lórí ìrọpárọsẹ̀, kò ní bá yín lórí ìrọpárọsẹ̀. Ibi tí àtọ̀ríta lẹ́yìn mọ́ nìyẹn títí tó fi di bóyá ọ̀la bọ́tùnla tí n ó tún mú omi wá sí etígbọ̀ yín. And mo fẹ́ sọ nǹkan kan, ẹ̀yin èèyàn, ẹ bá mi lọ sórí Sokoti TV, ẹ bá mi subscribe, ẹ lọ join mi náà ní TikTok, ẹ lọ follow mi ní TikTok, but most importantly ẹ bá mi subscribe sórí YouTube mi kó lè rìn bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Kò ní pẹ́ kò ní jìnnà tí màá fi bẹ̀rẹ̀ olóní fíìmù tí a sọ. Mo ti decide láti gé àwọn fíìmù mi tí mo ní nílé síbi 20-25 minutes 20-25 minutes so that kò ní lè máa bọ̀ fún yín. Fíìmù 2 hours mo lè gé sí bí ọ̀nà 6-7 so that tẹ bá wo episode 1 tí ẹ bá níbi lọ ẹ fi ilẹ̀, ẹ bá dẹ̀dẹ̀ tẹ bá tún wo episode 2 títí ẹ máa fi gbogbo ẹ̀san pẹ̀lú ògo Ọlọ́run. Ìrọ̀rùn ni ó bá dé, ojú ò ní tì yín, àní wàrà wa tì pẹ̀lú ògo Ọlọ́run, àní fojú sunkún ara wa. Ẹ ṣé gan, mo dúpẹ́ o, ẹ ṣé.